fídíò yẹn sí mi tí mo rí tí kálukú sà ń sọ wọn á gbé màmá àgbà sẹ́gbẹ́ kan ó bú màmá àgbà ó ti bá gbà ló màmá àgbà ó kó màmá àgbà lálábòsí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa ń tí ń wí dáadáa so wọn á ń sọ lásìkò tí mo wà yìí níbi tí mo wà yìí láàyè tí mo wà yìí pé tó bẹ̀rù òyìnbó bàbá màmá àgbà o yìí ti pè wọ́n ní alábòsí yìí ti lè pè wọ́n lálábòsí láíláí so n pè wọ́n lálábòsí mò ń pè wọ́n sí àkíyèsí ni so ẹnu mi wá lè gbé kó gbóná bákan bákan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على أتم المرسلين سيدنا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وبعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Subhanallah. Network ni o, ẹ má bínú. Lẹ́yìn tọrọ kẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, àwọn àfáà wa tí wọ́n jẹ́ àwọn ashabuhu al-kiram, àwọn sàábì Ànábì látorí ẹni àkọ́kọ́ wọn Abubakar tó fi dé ẹni ìgbẹ̀yìn wọn, lọ́kùnrin àti ní obìnrin wọn, ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo wọn náà. Lẹ́yìn tí wọ́n gbogbo àwọn atabi'una al-kiram, wọn náà la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àtàánú Ọlọ́run lórí àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ṣe ó fi dórí gbogbo àwọn bàbá wa ní Nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ ní Madinatu Ìlọrin Al-Habiba ìlú Ìlọrin Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láti tóbi Ọlọ́run gbogbo àwọn àfáà wa ní ìṣáájú tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bí wa tí wọ́n kọ́ wa ní mímọ̀ tí wọ́n pilẹ̀ gbogbo àwọn oríire tí nkálukú fi ń ṣe ìyànràn lénìí tínú wa ń dùn pé bẹ́ẹ̀ ni wọ́n ti bí wa látòrí àfáà àgbà Sheikh Alimi gbogbo àwọn tí wọ́n jáde látara wọn àti gbogbo àwọn àfáà wa tí wọ́n bá wọn lùgbà táà máa ń gbọ́ orúkọ wọn àbí táà máa ka orúkọ wọn nù tíra wọn náà látọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún fídórí àwọn àfáà wa àgbà Tajul Adabi lọ́nba wa kẹ́ wọn bàbá Alhaji àgbà lọ́n sàlékún kẹ́ wọn bàbá Sheikh Adam lọ́nba sàlékún kẹ́ wọn bàbá wa Agbárùgìdòmà bàbá wa Lágbàjì àti gbogbo àwọn bàbá wa mélòó la fẹ́ kà lọ́n kọ́ bá kẹ́ gbogbo wọn ní àpapọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Sóró wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Ọmọdá káàkiri gbogbo Ìlọrin nísàlẹ̀ kòtò gbọ́n àbáwọn ẹni àtọrọ kẹ́ fún lẹ́yìn náà gbogbo àwọn tí wọ́n rólé àwọn ẹni relé ní látòrí àbáwọn àgbà Sheikh Alimi Tòní Sheikh wallahu yasimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah. Lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa tí wọ́n tún di àwọn ipò tó tóbi mú nínú ìlú Ìlọrin látòrí bàbá wa Ìmámù àgbà gbogbo àwọn bàbá wa Ìmámù Male bàbá wa Ìmámù Gàmbàrí bàbá wa Jánásì àti gbogbo àwọn bàbá yòókù náà tí wọ́n wà lọ́ndà àwọn bẹ̀rẹ̀ gbogbo àwọn wọ̀nyí wípé kárí gbogbo àwọn tí ń jẹ́ àfáà nínú ọ̀run Ìlọrin tèmi Council of Ulama àti gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n dúró lórí tọ́lọ́run Ọlọ́run wí kí l'Ànábì wí nínú ìlú Ìlọrin wa náà lọ́n bá wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn la hawla wala quwwata illa billah. Eléyìí tí mo fẹ́ ṣe just a short one so lórí ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ Shia tí ń dá wàhálà lẹ̀ lásìkò tá a wà yìí pàápàá jùlọ àárín àwa tá ń sọ Yorùbá lẹ́nu so tó fi dé Ìlọrin náà so tí ń dá wàhálà lẹ̀ tó pọ̀ torí àwọn ṣùgbọ́n àtòríṣiríṣi so ìyẹn ló jẹ́ kí n wá ọ̀rọ̀ tí mo wá sọ láìpẹ́ yìí bóyá bí ìjẹta so ó kó àwọn ọ̀rọ̀ tó pọ̀ sínú nínú ẹ̀ òun ní ìpè àwọn bàbá wa sí àkíyèsí ní ìlú Ìlọrin tí wọ́n di òpó ẹ̀sìn mú látòrí àwọn bàbá wa Ìmámù àgbà àti gbogbo àwọn Council of Ulama ní àpapọ̀ so bí ọ̀rọ̀ náà ṣe ká mi lára tó so kọ́lọ́n kó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa òun ni mo ṣe fi sọ ọ̀rọ̀ náà mi ò ṣe kákún until ìgbà tí mo rí tí àwọn kan kọ́ tiẹ̀ jáde nínú àwọn ọmọ ìyá wa náà so tí wọ́n ń gbé káàkiri nkálukú náà ń ṣe fídíò ní lé lórí so mi ò ṣe kákún pítọ̀ bó ti wà lọ́kàn tèmi lèmi ṣe sọ̀rọ̀ àbí bóyá mo ṣe díkò àwọn bàbá kankan bẹ́ẹ̀ until ìgbà tí mo gba kọ́ọ̀lù kan láàárọ̀ yìí so lọ́dọ̀ èèyàn gbáǹkọ́-gbì ní àwùjọ wa tí mi ò sì ní dá orúkọ wọn sábà mi sọ̀rọ̀ tí ó pọ̀ lórí ẹ̀ so èmi ò wọ́n ní wọ̀nyí ni ebú àgbà mo lè tọ́ èmi mọ̀ bẹ́ẹ̀ so òun ló wá fẹ́ jẹ́ kí n wá ṣe clarification yìí but kí n tó wá sọ kankan lórí ẹ̀ mo ráwọn ọmọ ìyá kan nínú àwọn ikhwa wa
tí wọ́n ń gbé ẹlòmíín sọ̀rọ̀ lórí ẹlòmíín tún sọ̀rọ̀ tán láìpẹ́ yìí ni wọ́n ń sẹ́ni gbogbo àwọn fídíò yẹn sí mi tí mo rí tí ń kálukú sà ń sọ wọ́n á gbé mọ́mọ́ àgbà tẹ́gbẹ́ kan ó bú mọ́mọ́ àgbà ó ti bá gbà ló mọ́mọ́ àgbà ó kó mọ́mọ́ àgbà lálábòsí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa ń tí ń wí dáadáa so wọ́n á ń sọ lásìkò tí mo wà yìí níbi tí mo wà yìí láàyè tí mo wà yìí pé tó bẹ́ẹ̀ òyìnbó àbá mọ́mọ́ àgbà o yìí sì pé wọ́n ní alábòsí yìí sì lè pé wọ́n lálábòsí láíláí so n pè wọ́n lálábòsí mò ń pè wọ́n sí àkíyèsí ni so wọ́n á lè ẹnu mi wá lè gbé kó gbóná bákan bákan àbí kí àwọn èèyàn rí pé bóyá mò ń tàbùkù abadan ọmọ mọ́mọ́ àgbà là wa tí ọba yí ọ akọ àwọn ọmọ kí n lè kí mọ́mọ́ àgbà dáadáa èyí tí mo tún lọ léyìí mo tún lọ́dọ̀ bàbá bí ọba yí ọ dáadáa ó ti ń sìn so mi ò bú bàbá láyé bó ṣe ó lè mọ council of Fulani lápapọ̀ so mi ò bú àwọn council of Fulani mo ń pè wọ́n ṣàkíyèsí ẹ̀sìn pé n tó sọ lọrin di bí lọrin ṣe dìhun ẹ̀sìn náà ni so ìwà náà ni ìtẹ̀lé tọlọ́hun náà ni ìtẹ̀lé tànàbí ni sallallahu ta'ala wa sallam alayhi ìnífẹ̀ẹ́ àwọn sọ̀hábà ìgbé àwọn sọ̀hábà sọ́kàn gbogbo èèyàn òun ló tan ìsìláàmù ká so lọ́dọ̀ ọmọ Ìlọrin àbí lọ́dọ̀ mùsùlùmí àbí lọ́dọ̀ àwọn àfáà tó bá rò pé ọ̀rọ̀ tí mo sọ yẹn pé ọ̀rọ̀ òun ọ̀tà àbùkù àwọn bàbá ni ó ṣe kinní kan ní ọ̀dà mo tọrọ apology ní orí ẹ̀ so káwọn bàbá ó má bínú àmì mi ò bú wọn o aslan mi ò bú wọn wallahi وليس في قصدي أن تقص من قدرهم من قدر أحد من هؤلاء الأفاضل أبدا so فقط mo kàn gbìyànjú láti pe àkíyèsí ni so Ọlọ́run ọba àlekèọlá bimanihi wa fadlihi wa karamihi kó bá ṣe àwọn abánà kù sórí dáadáa kó jẹ́ wọn pẹ́ fún alátàrí ẹ̀sìn kó bá ṣàlékún ẹ̀mí ogun wọn kó ṣàlékún àlàáfíà wọn lè tún ṣe tọ́lọ́run jù báyìí lọ kó jẹ́ kó rọ̀ wọn sí kó ràn wá náà sí kó má jẹ́ lọ ní ó dàrú láíláí kó má jẹ́ lọ ní ó bàjẹ́ láíláí gbogbo àwọn àfáà tí wọ́n sì wà ń bẹ̀ lẹ́nìí tí gbogbo ẹni bí ṣe ń rí Ọlọ́run kó já ríra wa gbọ́ yìí ọlá ti tóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí so mo tọrọ apology lórí àwọn tí wọ́n sì ọ̀rọ̀ náà gbọ́ yìí so mi ò bú wọn o mi ò bú àwọn bàbá kankan in fact so mi ò yọ fídíò rí láyé yọ tí mo ṣe fídíò mi ò yọ fídíò kankan rí so àmọ́ mo yọ so ní tìtorí àwọn àfáà ńlá láti wọ́n pè mí so tí mo sì rí pé tí wọ́n rí òun àjàgbé bó ṣe rí náà ni wọ́n ní gbogbo ohun tí ẹ̀ ń ṣe òun ló dá lórí ẹ̀sìn àmọ́ ọ̀dọ̀ àwọn bàbá àwọn ẹ̀ máa mẹ́rin débẹ̀ náà tẹ́lẹ̀ àwọn bọ́lọ̀ ń ṣe ní orí nìyẹn so mo bẹ̀ Ọlọ́run ọba àlekèọlá bí asma'ihi al-husna wa sifatihi al-ulya wa af'alihi al-mutanawwi'a al-mutajaddida kó bá sọ àwọn bàbá wa kó fi wọ́n lẹ̀ dáadáa kó sì jẹun ogun ní ẹ̀mí ẹ̀sìn hadha wa salamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu gbogbo ẹni tí ẹ̀ wá bá gbé tẹ́ kọ́ọ̀tì ẹ̀ jáde tẹ́ ń gbé káàkiri náà ẹ̀tún wá gbélé yìí náà káàkiri pé Kamilu ní àwọn bàbá wa òun bẹ̀ wọ́n kí wọ́n má bínú o ìwọ́n tó ń bínú náà bó ti ṣe fídíò lórí talákọ̀ọ́kọ́ dákùn bá ti fídíò lélẹ́yìn náà pẹ̀tọ̀ Kamilu ti jáde o ó ti ní kí àwọn bàbá má bínú so bàbá ẹ má bínú o bàbá Ìmáàmù Àgbà ẹ má bínú o bàbá Ìmáàmù Mọ̀lẹ́ ẹ má bínú o bàbá wa Jánàsì ẹ má bínú o bàbá tèmi bàbá wa Ìmáàmù Gàmbàrí ẹ má bínú o àti gbogbo ẹ̀yin àfáà wa náà kọ́lá lómi tó ní o tún pa àwọn àfáà wa yára náà ó tó kí ní kan náà ọ̀dà àwọn àfáà yára ẹ̀yin náà ẹ má bínú o àtàwọn tó tún wà ní ọ́ndà àfáà yára lápapọ̀ gbogbo tí ń jára bíyà ọ̀ndà àwọn làwà lábẹ́ مظلة شيخنا تاج الأدبي والخليفة الحالي هذا والسلام عليكم ورحمة الله